lógún ìlú Ẹdẹ sọ ara rẹ̀ di Ajagungbalẹ ní Kabiesi bá ní kó lọ rọ́ọ̀kun nílé. Ìgbìmọ̀ abóbajírò nílùú Ẹdẹ Timi in Council ti kéde pé kí lógún ìlú Ẹdẹ olóyè Jimoh Kabiru lọ rọ́ọ̀kun nílé. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan látọwọ́ akọ̀wé ààfin ìlú Ẹdẹ ṣe ṣàlàyé, ọjọ́ Monday ọjọ́ 21 oṣù kẹrin ọdún yìí nígbìmọ̀ gbé ìgbésẹ̀ náà. Ìgbésẹ̀ náà ni etí ọba gbọ́ pé ó wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn gbígba ilẹ̀ onílẹ̀, àìbọ̀wọ̀ fún òfin àti ìwà àrífín sí orí ìtẹ́ Timi Àgbàlẹ̀ ọlọ́fà iná tí àwọn aráàlú fi kan olóyè ọ̀hún. Wọ́n ní onírúurú ìgbésẹ̀ làwọn ti gbé láti dẹ́kun olóyè Jimoh, síbẹ̀ kàkà kéwé àgbọn rẹ̀ dẹ̀ ṣe ló ń le koko sí i, kó tó wá di pé ìwà náà yóò tako sí aṣọ ààlà ìlú Ẹdẹ làwọn ṣe tètè ní kó lọ rọ́ọ̀kun nílé títí dìgbà tí àwọn yóò pè é padà. Timi in Council wá kìlọ̀ fún àwọn olóyè tó kù láti fi ti lógún ṣàríkọ́gbọ́n kí wọ́n má ṣe jẹ́ kí ipò tí wọ́n wà rúbò wọ́n lójú láti máa ṣe ohun tí kò tọ́ nílùú.